ṣé rí tó bá jẹ́ pé ọmọ yìí ló bá kọrin bẹ́ẹ̀ fún ọmọ yìí nìkan kọ́ o ọmọ yìí nìkan kọ́ ló kọrin fún o lẹ́yìn ọmọ yìí òmíì sì ń bọ̀ bẹ́ẹ̀ mo sọ ọ nígbà tó bá dàgbàdàgbàdàgbà tó relé gbó ẹ̀rí pọ́mọ míì sì ń bọ̀ one àwọn olórin ẹ wo Portable òun tiẹ̀ tán bá ti gbé wáta ọlá epo sì jọmọdé ni o ló fi ń gbà lójú gbogbo èèyàn báyẹn wọn ò tiẹ̀ ní tí ìgbé wáta tí ó ti gba ọmọ ẹ ti understand ṣé mọ̀ bóníkálukú ṣe ń lo làákàyè ìgbésí ayé rẹ̀ ọ̀tọ̀ lórí ọmọ ọ̀tọ̀ ṣé rí bí Portable ṣe ń lo ìgbésí ayé lórí àwọn ọmọ bájá bá lóyún fún yóò gbà á ṣé rí ọ̀nà tó gbé gbà yẹn ọ̀nà tó jẹ́ pé ó fi hàn lóòótọ́ ẹni máa jèrè ọmọ Ọlọ́run ló mọ̀ ẹni tọ́mọ máa ṣàánú Ọlọ́run ló mọ̀ ìyẹn ò mí ní pé mo tọ́ mo ṣe gbá mo ṣàwo mo fẹ́ràn rẹ̀ nǹkan lèèyàn ń jèrè ọmọ o ìyẹn kọ́ o ẹni tí wọn ò fẹ́ ya rẹ̀ wọlé ọmọ mi wà tó ní àlùbáríkà jọmọ tí wọ́n fẹ́ yẹ ẹ̀ wọlé lọ a lè sọ lóríṣiríṣi náà irú ọ̀rọ̀ báyìí ti ṣẹlẹ̀ lórí Babangida tí wọ́n ní Ògbómọ̀ṣọ́ níyà ẹ̀ Tápà ní bàbá ṣe rí táwa bá ní ká sọ ìtàn táwa ti mọ̀ lórí irú nǹkan báyìí kódò tún ta mọ́rú àwa yìí náà ṣe rẹ́ni tó bá bímọ rú ẹ̀ bẹ́ẹ̀ tí wọn ò gbá wọlé ó yẹ kó tiraka kó tọ́ ọmọ yẹn ni orin nìkan kọ́ lọ́mọ máa kọ tó fi máa ní ìgbésí ayé kò ní gbé wáta tó bá ti sọ fún un tàbí táwọn ọ̀rẹ́ sọ fún ẹ wo ọmọbìnrin oní kí lorúkọ rẹ̀ ń jẹ́ yìí oní tíátà mi ò ń rántí orúkọ wọn lọ títí ṣé ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ fẹ́ dráìgì ọ̀rọ̀ yẹn ọmọbìnrin yẹn dẹ̀ jáde ó ní rárá òun ò ràn yín iṣẹ́ o ó ń ṣàánú ọmọ ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ó lè má ṣètò o ó ṣàánú òun rí o ẹ ti understand bí ò tiẹ̀ pé rí ọmọ ó ṣàánú òun rí ìgbódẹ̀ yá bóyá Alhaji Wasiu ó lọ ṣe DNA lábẹ́lẹ̀ ẹ ti understand òun sì ní ẹ̀jẹ̀ rẹ̀ mú Alhaji Wasiu ẹ̀jẹ̀ rẹ̀ mú bájá bímọ fún wa láìtàláì ọmọ yẹn òun gan ni òjò bí ò mú nínú fèsì yóò mú nínú pààtì ara yóò sì mú nínú wa ẹ̀ á sì rí nǹkan kan tó jẹ́ wà rẹ̀ lára ọmọ náà ńgbà ọmọbìnrin yẹn tó fìjà fọ́lọ́hun fúnra rẹ̀ ìta gbangba tí wọ́n ti ń disgrace Wasiu ìta gbangba yẹn náà ló sì ti wá fi wọ́n hàn pé ọmọ ọkọ lòun lè kó gìrìgìrì báwọn kóun ó sì rọ́ọ̀lù bẹ́ẹ̀ ará ọmọ tí máa jọyàn AI wà ń tà ẹni tó o bá fẹ́ kó jọ ni ṣé bí wọ́n ti gbọ́ ọmọkùnrin yíbò kan ti bóde tó ní Tinubu ní bàbá àwọn ẹnìkan náà sì ti bóde tó ní Sanwó-Olú ní bàbá àwọn ẹnìkan ti bóde tó lòun bí bàbá wa Barisa ìyá ni o gbogbo ọmọ tí ó bá lógo báyẹn ó máa ní kọ́ lẹ́gbẹ̀ẹ́ kan torí bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n bá gbérú kéèsì báyìí wá tán sì ń fẹ́ kí ẹni tó bí ọmọ yẹn kó ṣàánú ẹ̀ ọ̀rọ̀ tó dáa ló yẹ kán sọ fún o kò yẹ kán máa bú Wàsíù tábà sọtọ̀ lọ́hùn kò yẹ kán máa sọ̀rọ̀ kán máa táṣìírí mo rá àfáà kan náà tó náà ń sọ̀sọ́kúsọ lẹ́nu tó tún gbé ọ̀rọ̀ Ganu sí ó tún gbé lé lórí ṣé tí Wàsíù bá sáré gbà
lóòótọ́ àti lódodo. Àwọn àáfàá yìí náà tó wá sọ̀sọ́kúsọ níta, ṣé bẹ́yìn náà lẹ́ni ẹni tí wọn ò bá fẹ́ yẹ ẹ̀ wọlé kò nínú ogún? Abéèrè ẹni ò nínú ogún ó dẹ̀ gbọ́dọ̀ find out dáadáa kó tó lè di pé yóò sọ sí. Ìyá rẹ̀ sì ti mọ̀. Ṣé lérò pé Wasiu ò mọ woman yìí ni? Kò dìgbà tó bá dírẹ́sì dáadáa, kò dìgbà tó bá yọ a máa ṣe bí ọmọbìnrin ṣe rí tẹ́lẹ̀ nìyẹn ni. Bẹ́ẹ̀ kọ́, tí nǹkan bá yí padà fúnyàn ó yí ni. Wọ́n ń fìyàn ṣe yẹ̀yẹ́ ẹrú ẹ̀. Wọ́n ò dẹ̀ kí ń sọ pé ẹ wo orú ẹni tó bímọ fún Wasiu. Rárá, kò rí bẹ́ẹ̀ kí Wasiu tó gàlè. Kò rí bẹ́ẹ̀. Ó lè má múra táwọn olówó, but ó ní tí Wasiu rí lára rẹ̀ tó irọ́lù. Ẹ jẹ́ tún bọ́ọ̀sì bírèènì yín. Ó tó lórin Haúsá, ó ti Ìgbò, ó ti Yorùbá. Kódà whatever you be, tó bá ti jẹ́ star kan tó jó lórin, ìlúkílùú tí wọ́n bá ti lọ kọrin, wọ́n á róbìnrin gbélé. Ẹlòmíì gan olórin ó bà sùn lásán, tí ò bá bà sùn mọ́ yóò ṣì èrè ara. Ẹ wo ohun tí ó rọ́lu Bọ́lá, ẹ wo bí Bọ́lá ṣe ń ṣe kiri, ẹ̀ẹ̀kan oṣù lásán ní Wasiu rọ́ọ̀lù. Aláwọn fídíò bíi ti sọ pé ṣó ò ní fẹ́ mi ni, ṣó ò ní fẹ́ mi ni. Ó yá, tó bá tírú eléyìí ń bá wa lọ bímọ fún Wasiu, ṣe mọ̀ pé orí íńtánẹ́ẹ̀tì ìgboro gan ó dàrú. Ńlọ tó ti bóde tíntín yàkàyàkà rẹ̀. Tó bá ní ẹ ń fi wọ́n ṣe nǹkan ní í ṣe gbá ni, èmi ò gbé lẹ́yìn Wasiu o, irọ́ pátá ni, gbogbo olórin ni. Irú àwọn pàṣọ yẹn, àwọn obìnrin tí ń lọ́mọ yẹn, ṣé kò tí ì fokó kàn wọ́n ń dì ní? Èyí tí ò bá fokó kàn ń dì wá láìbòdà arúgbó wọn ò gbà fún. Ìyàwó olé ń gbà fáwọn olórin. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí bàbá wa Àyìnlá Ọmọwúrà kọrí nígbà tí ẹlẹ́ran kan tó ń fẹ́ ìyàwó rẹ̀ lábẹ́lẹ̀, ó kọ́ fún ó ní panṣágà rántí ọjọ́ ọ̀la, panṣágà rántí ọjọ́ ọ̀la, ó jẹ́ rori ẹ̀ wò kó o tún bá. Àwọn tó dára jù ẹ́ lọ kí ni wọ́n ń rí? Gbogbo àwọn tó dára jù ẹ́ lọ kí ni wọ́n ń rí o? Nígbà tó o bá wọlé mẹ́ẹ̀sì o. Ó ṣàkọrin yẹn, ó fi bú ìyàwó rẹ̀ tí alápatà tó ń bá sùn lábẹ́lẹ̀. Ó yá, obìnrin míì tí torí olórin ó sì kọ ọkọ rẹ̀, Àyìnlá Ọmọwúrà, bàbá súnre, ó tún fi kọrin. Obìnrin tó wà lé ọkọ rẹ̀, Àyìnlá Ọmọwúrà ó ti ra lùrí. Ó dáa tí yẹn bá bímọ fún tí ó sì lè yọjú síta. Ọmọ rẹ̀ wà lọ́wọ́ ẹ̀, àìmọye ọmọ wọn tán ń gbé lọ. Wọn kò sí ni ẹni tí òjò lórí kó sá ti wà nínú ipò kan tó dáa, tàbí tó ní kinní yẹn lára, obìnrin máa lé kiri ni. Kò sí bí ìyàwó rẹ̀ bá wò lè sunkún jù bẹ́ẹ̀ lọ. Yóò yà lọ, yóò fẹ́ mi, tó tún máa bẹ̀bẹ̀ fẹ́ mi. Ṣé Wasiu fáyìn la fẹ́ sọ ni? Mùyíbà yẹn ti wà lára ẹ̀. Tóbìnrin tán bá ní ẹyin lò wọ́n ní í ṣe gbá ní rọ́ọ̀nà. Ẹni bá ní mùyíbà àwọn obìnrin lára, àgàgà àwọn olórin máa ní, torí àwọn ni wọ́n ń pawó fún wọn. Àwọn ni wọ́n ń pawó fún wọn. Ẹlẹ́dàá obìnrin ní lọ́lọ́run ń lò fún gbogbo olórin. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Àwọn ẹni tí ìṣolórin wo iye ọmọ táwọn pásítọ̀ ń bí síta ni. Wo iye obìnrin tá ń kì mọ́lẹ̀ ni lórí ọ̀ǹtà. Mọ iye obìnrin táwọn àáfàá ń kì mọ́lẹ̀ ni tán bá lọ bá wọn. Àìmọye ọmọ wọn ti gbé sá lọ fún wọn. Ìmí ò tí torí kó sàtì ẹ̀bí ń gbó títí ní ọmọ púpọ̀ tán ti mọ̀. Èyí tí òbí mọ yóò ní jẹ́ ń súnmọ́ bóyá òun lè rọmọ. Kì bá àmọ́ tiẹ̀ gbà. Kí náà ń bá ká? Tó bá jọmọ yẹn ló bá kọrin fún wàláì Wasiu ògbọmọ rẹ̀. Ṣùgbọ́n ìgbà tí ó bá gbà yóò yà yín lẹ́nu. Ntí ìyá rẹ̀ sì ti rí. Obìnrin yẹn ni kó sán ṣòkòtò rẹ̀ kó tọ́jú ọmọ yẹn.
wàláì tó bá lọ jẹ́ pé Wàsíù bá gbọ́ pé ọmọ yẹn ti di star kan chai kò ní jí ó bóde tí ó sọ fún tí ó sọ fún ọmọbìnrin yẹn pé Ngozi bá ń gbọ́mọ mi o lè gbé sá lọ I'm your father kò kíkiní ìmọ̀gùn kò jẹ́ bó ṣe jẹ́